Àmọ̀ràn pàtàkì fún Gọ́vnọ̀ Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti ẹ̀yin ọba Ìbàdàn àti gbogbo ẹ̀yin ará ìlú Ìbàdàn. Àmọ̀ràn náà ni wípé ẹ má ṣe jẹ́ kí a fi ohun tí kò ní àtúnṣe ba nǹkan tó sì ní àtúnṣe jẹ́. Ọ̀rọ̀ tí mo ń sọ ni lórí ọ̀rọ̀ olórí Naomi àti Oríyọmí Hamzat. Ẹ jẹ́ kí a ro ọ̀rọ̀ yìí lọ́tùn, ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí lósì. Kí ìtàn burúkú kó má bàa wà nílẹ̀ fún àwọn ará Ìbàdàn torí tí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn. Kó má bàa di wípé tó bá di lọ́la tí àwọn ọmọ Ìbàdàn bá débì kan pé ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, ẹ ràn wá lọ́wọ́ láti bo láti ìlú Ìbàdàn. Ó yá ẹ kúrò ńbí. Ẹ̀yin ará Ìbàdàn tó jẹ́ pé máa ń fi ibi sólóore, ẹ̀yin tó jẹ́ pé máa ń rán aláìní yín lẹ́wọ̀n. Ẹ rí wípé ìtàn burúkú ni. So ẹ jẹ́ kí Naomi, olórí Naomi, ẹ jẹ́ kó compensate àwọn ọmọ tí ó ṣaláìsí, àwọn òbí àwọn ọmọ tó ṣaláìsí. Ẹ jẹ́ kó compensate wọn pẹ̀lú nǹkan tó bá ní agbára. Kẹ́ fi arábìnrin náà sílẹ̀ àti Oríyọmí Hamzat. Kí ìtàn burúkú kó má bàa wà nílẹ̀ fún àwọn ọmọ Ìbàdàn. Gọ́vnọ̀ Ṣèyí Mákindé, adájọ́ tó fẹ́ dá ẹjọ́, ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ wà nídìí ọ̀rọ̀ náà. Gbogbo ọ̀rọ̀ yìí ló hàn sí gbogbo àwọn aráyé lójú pé kì í ṣe arábìnrin náà ló pa àwọn ọmọ náà. It's coincident. So ẹ jẹ́ ká rò dáadáa kí ìtàn búburú kó má bàa wà nílẹ̀ fún àwọn ọmọ wa lọ́la. Torí wípé kí ni bí àlọ́ bá ń lọ, àbọ̀ ń bọ̀ o. Ilé ayé yìí ó gba jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ ká fi nǹkan tí kò ní àtúnṣe mọ́ ba nǹkan tó sì ní àtúnṣe jẹ́ o. Gọ́vnọ̀ Ṣèyí Mákindé, ẹ ro ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí lẹ́ẹ̀mejì. Èmi náà pè ní Ọba Solomoni fún gbogbo àgbáyé one. God bless you. Thank you very much. Irú àwọn nǹkan báyìí kò ní ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ mọ́ o. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. God bless you.